Aláròyé máa wí o. Àwọn Haúsá fẹ̀hónú hàn nìbàdàn, èyí lohun tí wọ́n ló ń bí wọn nínú. Fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún mẹ́ta sẹ́yìn, àwọn Haúsá tí wọ́n fi ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ibùgbé fẹ̀hónú hàn nílùú Ìbàdàn. Wọ́n ní inú àwọn kò dùn sí bí àwọn ọmọ Nàìjíríà ṣe máa ń pe àwọn lájínigbé. Lọ́jọ́rùú Wednesday ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2026 yìí làwọn ọ̀dọ́mọkùnrin Haúsá ṣe ìwọ́de àlàáfíà káàkiri ìgboro Ìbàdàn. Wọ́n ní àsìkò ti tó wàyí láti wẹ ẹ̀yà Haúsá àti Fúlàní mọ́ kúrò nínú orúkọ apààyàn tí ọmọ aráyé sọ wọ́n. Wọ́n ní lóòótọ́ la lè rí nínú àwọn agbésùmọ̀mí tí wọ́n jẹ́ ará apá òkè ọya, síbẹ̀ ìyẹn kò tó láti sọ gbogbo ọmọ agbègbè náà di ọ̀daràn, nígbà tó jẹ́ wípé àìmọye Haúsá tàbí Fúlàní bí irú àwọn yìí làwọn kò lọ́wọ́ nínú ìwà ọ̀daràn tó jẹ́ pé òógùn ojú àwọn làwọn fi ń jẹun lọ́nà tó bófin mu. Wọ́n ṣàlàyé pé kò sí ẹ̀yà tí kò ní àwọn èèyàn rere àtàwọn èèyàn búburú tirẹ̀ nínú. Ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe yìí wáyé lásìkò tí ìjínigbé ń wáyé lemọ́lemọ́ nípìnlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ibòmíì káàkiri ilẹ̀ Yorùbá, pàápàá lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n jí èèyàn 56 gbé níjọba ìbílẹ̀ Oríire nípìnlẹ̀ Ọ̀yọ́. Tá ò bá gbàgbé, lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí làwọn agbésùnmọ̀mí dé àmúra pẹ̀lú ìbọn àtàwọn nǹkan ìjà olóró míì tí wọ́n sì lọ jí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ 56 gbé nílé ìwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀, ìyẹn ilé ìwé girama Community High School Àòrò Ẹ̀sìnẹlẹ̀ àti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Ìyá Water Baptist Nursery and Primary School tí méjèèjì wà níjọba ìbílẹ̀ Oríire nípìnlẹ̀ Ọ̀yọ́ lásìkò kan náà. Níbi tí wọ́n ti ń ṣe èyí lọ́wọ́ ni wọ́n ti yìnbọn pa ọ̀kan nínú àwọn olùkọ́ ilé ìwé Community High School tí wọ́n pè ní Ọ̀gbẹ́ni Adéṣíyàn. Lọ́jọ́ kẹta ìṣẹ̀lẹ̀ yìí làwọn èèyàn náà pa ọ̀kan nínú àwọn olùkọ́ tí wọ́n mú nígbèkùn, Ọ̀gbẹ́ni Michael Oyedokun, pẹ̀lú bí wọ́n ṣe so okùn mọ́ ọkùnrin ẹni ọdún 67 náà lápá méjèèjì tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí. Láti ìgbà náà ni ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ Community High School, abilékọ Rachel Alamu, tí òun náà wà lára àwọn tí wọ́n jí gbé, tí ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ nínú fídíò 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi síta. Ó ní àwọn eruku náà ti halẹ̀ wípé àwọn yóò tún pa ẹlòmíì sí nínú àwọn bí ìjọba kò bá yára gbé ìgbésẹ̀ láti dúnàádúrà pẹ̀lú wọn. Nínú fídíò tí obìnrin ọ̀gá iléèwé girama náà gbé jáde níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ló tún ti bẹ gbogbo ọmọ Nàìjíríà láti yéé máa parọ́ mọ́ àwọn ajínigbé. Ó ní ọ̀tọ̀ lohun tí àwọn èèyàn náà ń béèrè lọ́wọ́ ìjọba, ọ̀tọ̀ lohun tí gbogbo ayé ń sọ. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe, ó ní àwọn èèyàn yìí kò béèrè fún òfin ṣẹ̀ríà tàbí owó àti ọkọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ènìyàn ṣe ń sọ o. Ohun tí wọ́n fẹ́ ni kí ìjọba jíròrò pẹ̀lú wọn, kí wọ́n jọ sọ̀rọ̀ lórí bí ìjọba ṣe máa fi àwọn èèyàn wọn tó wà látìmọ́lé sílẹ̀. Ọ̀rọ̀ òfin ṣẹ̀ríà tí ìyá yìí mẹ́nubà nínú ọ̀rọ̀ rẹ̀ túbọ̀ mú kí ọ̀pọ̀ ènìyàn gbà wípé àwọn Fúlàní ló wà nídìí ìjínigbé náà, nítorí àwọn ará òkè ọya tí í ṣe ilẹ̀ Haúsá àti Fúlàní ni wọ́n ń gbé òfin ṣẹ̀ríà lórí. Ṣùgbọ́n àwọn Haúsá tó fi ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ibùgbé ti sọ nínú ìfẹ̀hónúhàn wọn báyìí pé kí àwọn ènìyàn yéé máa rò pé Fúlàní tàbí ará òkè ọya ló wà nídìí gbogbo ìjínigbé tó bá ṣẹlẹ̀, pàápàá nígbà tó jẹ́ wípé àwọn tí wọ́n bá nídìí ìjínigbé àbúrò olóyè Adébáyọ̀ Adélabú àtàwọn ọmọ rẹ̀ méjì kìí ṣe Fúlàní tàbí ará òkè ọya bí kìí ṣe Yorùbá kan náà bíi tiwọn. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.